Kí lorúkọ yín mà? Afọlábí Abọ́sẹ̀dé. Kí lẹ pè é? Afọlábí Abọ́sẹ̀dé. Ẹ̀sùn sẹ́yìn díẹ̀ ó tún dá padà sí ìlú. Afọlábí Abọ́sẹ̀dé. Afọlábí Abọ́sẹ̀dé. Kí ni èjì yín mà? 51. 51 years old. Yes. Níbo lẹ ti wá mà? Àti ìlú Bọ̀dákẹ́kẹ́. Mo fẹ́ kí ẹ sọ̀rọ̀ sókè díẹ̀. Àti ìlú Bọ̀dákẹ́kẹ́. Eléyìí mà lágbára o. Wọ́n máa ní àìrò eléyìí eléyìí tèmi tún rí ó ṣe díẹ̀. Báwo ló ṣe bẹ̀rẹ̀, báwo ló ṣe rí báyìí? Ṣé má ṣe bí yín lélẹ̀? Wọ́n bí mi pẹ̀lú ẹ̀ o. Ẹni? Wọ́n bí mi pẹ̀lú rẹ̀ o. Wọ́n bí mi bọ́ rárá. Wọ́n bí mi bọ́ o. Wọ́n bí yín pẹ̀lú ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n bí yín pẹ̀lú ẹ̀. Wọ́n bí mi pẹ̀lú rẹ̀ o. Ẹ̀mí àwọn wòlíì. Kí lẹ borúkọ yín mà? Afọlábí Abọ́sẹ̀dé. Eré àbọ̀lẹ̀ tí wọ́n mà. Eré Bọ̀dákẹ́kẹ́ Òrónù. Ẹ pẹ̀lẹ́ mo rí táyì ṣe kọ́ mú sọ́rí. Eré Bọ̀dákẹ́kẹ́ Òrónù lẹ ti wá sọ́rí. Ìgbà wo ni kí ní ìbẹ̀rẹ̀ sí mà? Ó ti pẹ́ ló ti bẹ̀rẹ̀ sí ní. Ó ti pẹ́ ló ti bẹ̀rẹ̀ sí. Bẹ́ẹ̀ ni sà. Ó tó ọdún mélòó? Ó ti fẹ́ wọ 20 o. Ó ti fẹ́ wọ 20 years. Bẹ́ẹ̀ ni sà. Báwo ló ṣe jẹ́ tó fẹ́ wọ 20 years? How come? Ṣé that means pé ó ń wú díẹ̀díẹ̀ ni? Kékeré ló ti bẹ̀rẹ̀, kékeré ló ti wú síbẹ̀. Ìgbọ̀pẹ́ ló di lílá pọ̀lẹ̀ tí lówó sí. Kékeré ló ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Nígbà oyè wa ń tóbi díẹ̀díẹ̀. Ó wà tóbi díẹ̀díẹ̀. Kí lẹ lovers all over the world. Mo kọ́ fẹ́ kí wọ́n kú oríire. I want to congratulate each and every one of us for fún oríire tó dé bá group page wọn bá gbé sọ́dọ̀ wọn dáadáa. Lè gbá page wọn ní sùnmọ́. So fún oríire ńlá tó dé bá foundation wa nípa olùfẹ́ Jésù ní aago 10 ní alẹ́ àná. Mo rí pa ti wọ 1 million followers. Thank you so much. Thank you, Jesus. Ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú Ọlọ́run ní ayé wa kò ní tán fún yín lójijì. Amen. Kò ní bàjẹ́ fún yín. Amen. Ẹ máa tẹ̀síwájú. Amen. In the name of Jesus. Amen. Obìnrin la fẹ́ fi bẹ̀rẹ̀ la tó ń gbé wá bá ṣe pé 1 million followers yìí. Thank God we are making impact. Ẹ wo obìnrin yìí. Ọmọdún mélòó lẹ jẹ́ mà? 51. Ẹni? 51. 51. Bẹ́ẹ̀ ni sà. 51 years old. Bẹ́ẹ̀ ni sà. Ẹlẹ́dàá ayé àti ọ̀run. Ẹ̀yin abiyamọ kan rèé o. This is a mother like the mothers. Ẹ ti lọ́kọ mà? Ẹ má sunkún. Ó ti lọ́kọ, ó ti bí o mẹ́ta. Ẹ ti lọ́kọ. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀rẹ̀ bímọ mélòó? Ọ̀rọ̀ mẹ́ta ni mo bí. Ọkọ yẹn wádà? Kò sọ ọkọ mọ́. Mo náà lọ. Wọ́n ti fi mí sílẹ̀. Wọ́n fi ń sílẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀mí àwọn wòlíì. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ pẹ̀lẹ́ mà. Kí lẹ fẹ́ káwọn yóò ṣe fún yín pẹ̀lú? Ṣé ẹ ti lọ sí hospital? Mo ti lọ
hospital. This was operation. Wọ́n lè máa ewu operation yẹn rẹ̀. Ewu operation yẹn. Ẹ fi hàn wọ́n yẹn bẹ́ẹ̀. Owó tí mo rí ń bẹ̀ yìí èló lówó ẹ̀ náà. Hospital gbọ́lé lọ. General hospital. General hospital ní mo. Ifẹ̀. Ní Ilé Ifẹ̀. General hospital ní Ilé Ifẹ̀. Ẹ pẹ̀lẹ́ mà. Èlé tí mo rí bí èlò náà. This 967,000 equivalent to 1 million. Báwo sójú wọn? Ẹ̀yin èèyàn mi káàkiri àgbáyé. Our lovers all over the world. Our lovers over the universe. A majori àánú gbà. Kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún yín màmá? A fẹ́ kí ọmọ Nàìjíríà ẹlẹ́yinjú àánú kan ṣe mí láàánú. Àánú ló nídìí owó ní jìyà, ò ní fọ́ lójú. Tọ́jú ọkọ̀ polúwò mi kan ṣe mí lóore, kan ṣe mí láàánú. Orísun ayọ̀ kò ní gbẹ, wọ́n mọ̀ rí owó náà. Wọ́n ní jìyà àtọ́kọ̀ àtàyàwó ní jìyà wò ní ráre. Àánú ni ó béèrè owó wákàtí àtàkùn kan ojúwò kan ṣe mí lóore, kan ṣe mí láàánú kì í rà àánú gbà. Kì í mọ̀ dáadáa ìsàn lónìí fíìmù rẹ̀ gbá o. Kan ṣàánú mi. Kan ṣàánú mi o. Àánú mo béèrè. Kan jọ kan ṣàánú lórí bó ṣe wà yìí. Ẹnu ni mo fi ń bí. Ìwọ méjèèjì ò ṣe é bí. Mo lè bí mi. Ẹnu ní o, kan fojú wo ìkan ṣe mí láàánú. Masali kaoribaya kasaidaya gaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù. Ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà. Lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kó jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àtagbára. Látorí òkè àṣà àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa. Ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé. Irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà, Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Kí ni t'Olúwa dẹ̀ fi rán mi sí ọ? Òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́, mo bẹ̀ ọ́, ó lè ti gbàdúrà lóòótọ́. Ó lè ti gbààwẹ̀ lóòótọ́, ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́, ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú. Tó bá ṣeé ṣe, oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta, òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe, tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde, gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlí kaba. Olúwa ló máa ṣe fún ọ. Gbọ́ mi sà, ṣé ìgbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni? Oh my God, ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí? Màsádàlí kàpárìbàyà kàsáìdàyà. Ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí ì rí? Kí ló ń tó o ti ń dààmú káàkiri? Ṣọ́mọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ. Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù. Wòmísà, o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni. Òun ló fà á, ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó. Òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà. Ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa, gbogbo àjàgà ogun lórí ayé rẹ, gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ, lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù. Wòmísà, bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ, bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́, bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀. Gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ. Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára. Mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ a jọ gbàdúrà papọ̀, jẹ́ a jọ wá ojú Olúwa. Kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n ṣọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí.
kó o wá wò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wọ́mísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè wòmísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ gbàdúà má jẹ́ kó sú ọ jájọ gbàdúà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù stay blessed in Jesus name. ẹnu ni mo fi ní tó ṣàánú mi orísun wo ni gbẹ o ìjẹ tí mo wò lè sáláì ní o. ẹ fẹ́ káwọn èèyàn ṣàánú yín. mo fẹ́ kọ́ ṣàánú mi. láti lọ sọpírẹ́ṣọ̀n. láti lọ sọpírẹ́ṣọ̀n. ẹ kàn ṣe mí lórí kan ṣe mí láàánú kan fojú wò mí wò ní láre wò ní fọlójú. àmín. ní jìyà o. àmín. ilé ìjọ àlọ́ kan ṣe mí láàánú òkè láàánú. àmín àmín àmín. ìṣòwò lè gbẹ owó ní owó tí o. àmín àmín. ìjọba ṣe mí láàánú. ọdún tí mo tọrọ o. Hello. ẹgbẹ́ náà wọ́n ṣe mí láàánú. sórí ètò ìlú wa. ṣe mí láàánú. ṣe mí láàánú. ìjọ mo bẹ̀rẹ̀ lé o. mi ò lágbára. ẹ̀yẹ náà ṣe mí láàánú ìjọ. ṣe mí láàánú. ẹ̀bùdó ṣe mí láàánú. kò sábàlá kan fún mi. sábàlá kan fún mi. ẹ sọ̀rọ̀ sókè díẹ̀. ṣe mí láàánú kò sábàlá. kò sí olùrànlọ́wọ́ ẹ nídìí ní ráre o ẹ jọ̀ọ́ ẹ ṣe mí là lórí ojú yẹn ní fọ́ lójú o ẹ ní dààmú lórí ọmọ lórí ọkọ lórí ayé ẹ ní dààmú ẹ ní ráre ẹ tàbí lọ́rẹ̀ ẹ jọ ẹ tàbí lọ́rẹ̀ ẹ jọ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi kò sí owó kankan lọ́wọ́ mi jọ mo ti lọ́wọ́ ti sú mi. Ẹjọ́ bàbá láàánú ẹgbẹ́ ẹsẹ̀ mi lórí gbogbo àgbáyé ẹsẹ̀ mi láàánú ẹnu ni mo fi ń bí o ẹni fọ́ lójú ẹjọ́ ẹsẹ̀ mi láàánú ẹjọ́ ẹsẹ̀ mi láàánú àánú ni mo béèrè àánú ni mo béèrè àánú ni mo béèrè àánú ni mo béèrè. èló ni wọ́n ní kẹ́ ẹ̀ mọ̀ èló ni kán mú wá náà ẹ bá ń wo ìwé yẹn lónìí kán mú wá. 97,000. Eh? 97,000. That is 1 million naira. Bangbo tani kán mú wá yẹn. Ó mà ní agbára o. Àwọn tiwájú ẹṣin tiwájú náà lọ́wọ́ tiwájú yìí. Lọ́wọ́ tiwájú yìí. Ṣé wọ́n sọ pé wọ́n lè ṣe àbí? Tí wọ́n sọ fún mi lọ́sítà ní pọ́pẹ́sẹ̀ ló máa ṣe. Kí lẹ pè é? Tí wọ́n sọ fún mi lọ́sítà ní pọ́pẹ́sẹ̀ ló máa ṣe. Wọ́n máa ṣe operation. Bẹ́ẹ̀ni sà. Yóò dé wà successful. Ẹ gbórí yín sókè díẹ̀. Ok. Wá gbé ẹ̀gbẹ́ yìí náà dé. Hello ma.
Hello, ma. Yes, my Rama. What are you doing? Mrs. Kilo going? Mrs. Adeleya. Abi Adeleya. Rama. Yes, Adeleya. Yeah, my donate 100,000. Hallelujah. Bang pàtó fún Jésù bọ̀dá yìí. Bang pàtó fún Jésù. Mọ́mí ojú òní tì yín. Ojú òní tì yín nígbà kan. Láyé ayé ìkọ́ ojú òní tì yín. Thank you, ma. Adúpẹ́ mọ́mí. Ẹ ṣé ma. Yes, ma. Ẹ ṣé ma. Thank you, ma. Thank you, ma. Kí lorúkọ yín lẹ́ẹ̀kan sí? Àfọlábí Abọ́sẹ̀dé. Àfọlábí Abọ́sẹ̀dé. Kí ni èjì yín mà? 51. Mrs. Afọlábí Abọ́sẹ̀dé. Kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún mi? Wọ́n fẹ́ káwọn èèyàn ṣe mí láàánú kan ṣe mí lóore lórí ojú mi. Kan ṣe mí láàánú kan bójú wò mí kan ṣe mí láàánú o. Ọlọ́run àánú gbà wọ́n ní rárí wọ́n ní fọ́ lójú o. Wọ́n rà àánú gbà o. Ọlọ́run ṣàwọn láàánú kan tàbí lọ́rẹ́ o lórí ojú yìí. Kan ṣe mí lóore. Mo ti lọ́wọ́ o. Ẹnu ni mo fi ń ní o. Ẹnu ni o kan ṣàánú mi. Kan ṣàánú mi o. Àánú mo fẹ́ o. Wọ́n ní jìyà orísun wo ní gbẹ́ o. Wọ́n wọ̀ lówó lọ. Wọ́n wọ̀ lówó lọ. Wọ́n rò wọ́n ìfẹ́ ayé wọn. Wọ́n ní dààmú lórí ara wọn lórí ìdílé wọn. Ní dààmú lórí ọmọ lórí ọkọ wọn. Ní dààmú ní ráre. Àánú ni mo fẹ́ràn ìjọ ẹ̀dàpọ̀ ẹ̀ka nínú ẹ̀ ṣe mí láàánú. Ẹ ṣe mí láàánú èyí lọ́ra àánú gbà o. Èyí lọ́ra àánú gbà o. Èyí lọ́ra àánú gbà ní jìyà o. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Kẹ́ bojú wò mí ẹ ṣe mí lóore. Ẹ ṣe mí láàánú o. Nígbà tí mo kò ní gbẹ o. Kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe fún mi mà? Wọ́n fẹ́ kán ṣe mí láàánú kan tàbí lọ́ọ̀dún owó kì í fi sọ pé sojú mi. Ìgbà wo lẹ ti ń ṣe prayer in church? Mo ti dé láti jọ Wednesday. Kí lẹ ń ṣe láti Wednesday? Mo gbàdúrà sí Ọlọ́run. Àdúrà ti kí ni? Àdúrà tàánú. Àánú ló ń béèrè. Ẹ jẹ́ n gbé kọ́ mọ́. Hello ma. Ṣé tí lówó yẹn fún ti sẹ́ndẹ̀ sí? Ó ti wọlé mà. God bless you ma. Amen. God bless you ma. Ẹ ṣé ma. God bless you ma. Thank you, ma. Ẹ ṣí orísun yìí ò ní gbẹ́ o. Amen. Wọ́n pray fún yín. Bẹ́ẹ̀. Lórúkọ Jésù, surgery yẹn wọ́n successful. Amen. 110,000. Ẹ ṣé gan ni ma. Thank you mommy. Ẹ ṣé ma. Thank you ma. Ẹ ra ma. Thank you ma. Ẹ ṣé. Àmín ma. Àmín ma. Àmín ma. Àmín ma. Àmín ma. Wọ́n náà fún 10,000 mẹ́rin. 110,000. 10,000 kan náà wọlé. 120,000. T&K backup page. T&K backup page. Hello. 10,000. Kí ló pé? 10,000. T&K backup page. 10,000. Ẹ máa rí àánú gbà wá. Ojú ò ní tì yín. Ẹ máa tẹ̀síwájú. Òkè mo torí I have sent 10,000. Òun náà ló wọlé yẹn. God bless you ma. Ẹ máa ṣe ojú ò ní tì yín. Ojú ò ní tì yín. Ó yá ẹ̀yin èèyàn mi. Ẹ wá bá mi send the video ìsẹ́nìkan. Bá send ẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n ti wọlé. Tí wọ́n dẹ̀ máa láǹfààní àti wo fídíò yìí. Táwọn náà láǹfààní àti ṣe nǹkan kan tàbí ìkejì. Ẹ bá mi support arábìnrin yìí. Ẹ bá mi support arábìnrin mọ̀mọ́ yìí kí wọ́n lọ ṣe operation yìí. General hospital ni wọ́n lọ 967,000 ní kí wọ́n 967,000 which is about 1 million. Yes, sir. And our motor, wọ́n wọ mọ́tò mọ́ jẹun so 1 million naira. Ẹni kan wọ́n wá. Ẹ bá mi dìde sí ìyá ẹ̀. Bá mi èmi náà máa ṣe ohun tí Olúwa rán mi nípa ọ̀rọ̀ ìfẹ́ Kristi. So ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ
ọ̀gá yín mọ̀mọ́ ìka àánú wọn ń ṣe mí gan-an àánú wọn ń ṣe mí. Mo fẹ́ sọ ọ̀rọ̀ wọn di next week náà wọ́n ti dé láti Wednesday, so àríra náà mo dáyé pé àríra wọn nígbà tí mo lọ program, so bẹ́ẹ̀ mo ti ní ọlọ́run ṣe àná wọ́n dẹ̀ ti gbọ́ lọ hospital wọ́n ti sọ pé máa gbà. Lovers all over the world ẹ bá mi dìde sí mọ̀ mi kí wọ́n rí àánú gbà, kí wọ́n rí ire Ọlọ́run, ẹ bá ń dìde sí wọn. Ẹ sọ̀rọ̀ sókè o. Ẹ ṣàánú mi, ẹ jọ̀ọ́ àánú ni mo béèrè o. Ẹ tàbí lọ́rẹ̀ mo fẹ́ sọ pé sojú yìí ẹ tàbí lọ́rẹ̀. Ẹ tàbí lọ́rẹ̀ owó ni mo nídìí, àánú ni mo nídìí, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Orísun yìí ò ní gbẹ ní jìyà ẹ̀ ní fọ́ lójú o. Ẹ ṣàánú mi o, ẹ̀ ní ráre, ẹ̀yin ọ̀rọ̀ àánú gbà gbogbo orúkọ ẹ bá ti rí lẹ́bọ̀ tí ra àánú gbà o. Ọlọ́run ẹ ṣàánú mi, Jésù ẹ ṣàánú mi, àánú ni mo fẹ́, àánú ni mo béèrè, ẹ tàbí lọ́rẹ̀, ẹ tàbí lọ́rẹ̀, ẹ tàbí lọ́rẹ̀, ẹ tàbí lọ́rẹ̀, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ní fọ́ lójú, ẹ ní jìyà, ẹ̀yin ọ̀rọ̀ àánú gbà, orísun yìí ò ní gbẹ, orísun yìí ò ní gbẹ, ẹ mọ̀ lówó náà, ẹ mọ̀ lówó náà, ẹ mọ̀ lówó náà, ẹ ní dààmú. Ẹni tàbí tàbí lọ́rẹ̀ ìjọ ẹnu ni mo fi bí o, ẹ tàbí lọ́rẹ̀ lórí ojú ẹjọ, ẹ ṣàánú mi, 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 àánú ni mo béèrè, àánú ni mo béèrè, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ sọ pẹ́sẹ̀ lórí ojú yìí, ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú mi, ẹ ní jìyà, ẹ ní ráre, ẹ ra àánú gbà, ẹ ra àánú gbà, ẹ ra àánú gbà, orísun ayọ̀ yìí ò ní gbẹ, orísun ayọ̀ yìí ò ní gbẹ, ẹ ní wúwo tí, ẹ ní dààmú, ẹ ní ráre, ẹ ní fọ́ lójú, ẹ jẹ́ dákun, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹnu ni mo fi mí, ẹ ṣàánú mi lórí ojú yìí, ẹ ṣàánú fún mi, àánú yìí mo lè di o, gbogbo ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi. 130,000. 130,000. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi lórí ojú mi, àánú ni mo béèrè. And you're gonna send it 10,000. 140,000. Ẹ jẹ́ ra àánú gbà, ẹ ṣàánú mi, ẹ tàbí lọ́rẹ̀, ẹ tàbí lọ́rẹ̀, ẹ tàbí lọ́rẹ̀, ẹ ṣàánú Me too. 01991 ẹ ṣàánú mi. 31544. Ẹ ní dààmú. Okay, check what you can pin and be 01991 31544. Only account number enter on YouTube. 01991 31544. GT Bank. Gabriel the man Musa. Wọ́n sáré pọ̀ kíní ẹ̀ kàn máa rí ní YouTube. Kọ sínú ìwé kan kọ́ lè máa rí. Ẹ sọ̀rọ̀ òkè ní màmá yìí. Ẹ ṣàánú mi, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹlẹ́yinjú àánú, ẹ ṣàánú mi. 01991 ẹ ṣàánú mi. 31544. Àánú yìí ni mo ní ìdí o. Ó ní account number tí ẹ máa support ẹ ṣàánú fún mi, ẹ ní jìyà, ẹ ní dààmú. Àánú yìí ni mo ní ìdí o. Àánú yìí ni mo ní ìdí. Àánú yìí ni mo ní ìdí. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi, ẹ ní fọ́ lójú, ẹ ní jìyà, ẹ ní ráre. Ẹ mọ̀ owó náà, ẹ mọ̀ owó náà, ẹ ní dààmú. Lórí ọmọ, lórí ọkọ, lórí ilé, ẹ ní dààmú, ẹ ní tọrọ jẹ. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi. Àánú yìí mo lè di o lórí ojú mi, ẹ ṣàánú mi. Hello ma. Gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, ẹ ṣàánú mi, 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 ṣàánú mi, ṣàánú mi, ẹ ṣàánú mi, ṣàánú mi, ṣàánú mi. Àtàwọn ẹ̀mí mímọ́ dúró tí wọ́n fi ń sílẹ̀. Àmín ma. Lórúkọ Jésù. Amen ma. Ẹkúṣẹ́ tẹ̀ ń ṣe máa ṣe lọ dáàdi ẹjọ́ nítorí olórí máa ṣe lọ. Yes ma. Àwọn ọ̀run orí yín o. Yes ma. Agbára Ọlọ́run fi ní fi yín sílẹ̀. Amen. So many people are praying for you. Èmi gan personally gbàdúrà fún yín. Gbàdúrà tàjẹ̀ gbà fún yín lágbára Ọlọ́run. Ó máa mú yín. Amen. So I have sent 100,000. Ẹ bá mi máa gbọ́ sí ẹ máa gbọ́. Ẹ bá mi fún mọ́mì yẹn ní 50,000. Sà, ẹ̀yin náà jẹ́ mú 50,000. Kẹ́ fi ra omi, kẹ́ fi mú. Ma, kí lẹ pè ma? Mo ní kẹ́ bá mi fún màmá yẹn ní 50,000. Kẹ́yìn náà mú 50,000. Mo fẹ́ kẹ́ fi ra omi, kẹ́ fi mú mi ní The Lord bless you ma. Mọ́mí ẹ máa ṣe o, ẹ máa ṣe o, ẹ máa ṣe o, ẹ máa ṣe o.
ẹ máa ṣe ojú òní tì yín ọ̀tá òní yọ̀ yín máa. God bless you mommy. Ẹ ṣé ma, thank you ma. Ẹ ṣé ma. Yes ma. Yes ma. Yes ma. Amen. 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 Thank you ma. Yes. Amen ma. Amen ma. Amen ma. Yes ma. Thank you ma. Amen. Lórúkọ Jésù. Amen. Amen. Yes ma. Yes ma. Ká fọ́ ọ̀dà ká sí àbí. Okay. Okay ma. Ó máa wọlé. Thank you ma. Thank you ma. Thank you ma. Ẹ ṣé ma. Okay ma. Okay ma. Yes ma. Yes ma. Ẹ ṣé ma. Thank you ma. Era ma. We appreciate you ma. Era ma. Àwọn yẹn ní ojú àánú. Pastor àwọn yẹn lójú àánú. Àwọn yẹn lójú àánú. Gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ẹ ṣàánú mi o, ẹni tí ẹ lè ráre, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Wọ́n ti wọ́n lè máa ṣí mọ́. Ẹ ṣàánú mi. A ti gba 31,000 kan báyìí. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú fún mi. Ó yá. 171,000. 171,000. 171,000. Yes sir. Wà nínú bèrè ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ̀yin lọ́ra àdúgbà ó, ẹ̀yin lọ́ra àdúgbà ó, ẹ̀ní fọlọ́jẹ̀ nílá rẹ̀, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹnu ni mo fi mí, ẹ ṣàánú mi lórí ojú mi o, ẹ ṣàánú mi. A ti gba 50,000 kan báyìí. Ẹ ṣàánú fún mi. 221,000. O ní 221,000. 221,000. Yes sir. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú 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 mi, àánú ni mo ní ìdí o, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ ṣàánú fún mi lórí ojú mi o, ẹ ṣàánú fún mi, ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú lórí ojú mi. Ẹ ṣe mí láàánú, ẹni dídàkúdà, ẹni dídàkúdà, ẹni dídàkúdà, ẹni rẹ́rìn, ẹni rẹ́rìn, ẹni rẹ́rìn, ẹni fọ́lójú o. Ẹ ṣe mí láàánú, àánú yìí ni mo bèrè wákàtí, ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, ẹ jọ̀ọ́, àánú yìí mo bèrè lórí ojú mi. Ẹni ẹgbẹ́ ti sọ pé àwọn sẹ́ẹ̀dì 31,000. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, àánú yìí mo bèrè orílẹ̀-èdè Nàìjíríà, ẹ ṣàánú mi lórí ojú mi, ẹ ṣàánú mi. Ẹ tàbí lọ́rẹ, ẹ tàbí lọ́rẹ, ẹ tàbí lọ́rẹ, ẹ tàbí lọ́rẹ, ẹ tàbí lọ́rẹ. Ẹ gbọ́dọ̀ fún 100,000. 223,000. Ẹni rọrẹ, ẹni jìyà, ẹni fọlọ́jú. Ẹ ṣàánú mi, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú lórí ojú mi. Ẹ ṣàánú mi. $2 2,000. 225,000. Àpá ti pín, agbára ti tán, ẹnu ló fi pín. Ẹ ṣe mí lórí rẹ̀, ẹ ṣe mí láàánú, ẹ jẹ́ ràánú gbà. 225. Yes Ẹ sir. ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi. Adẹ̀rẹ̀ 219 mílẹ̀. Ẹ ṣàánú. 2 kí ni wọ̀ ṣí? 225,000 sir. 225. Yes sir. Ẹ sọ́dọ̀ wọn. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú fún mi. Ẹ jẹ́ ràánú gbà o, gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n bẹ̀rẹ̀ fàánú ní ẹsẹ̀ lórí. Ẹ bẹ̀rẹ̀ fàánú ní o. Ẹni ju àánú, wọ́n bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ mi láàánú. Wọ́n bẹ̀rẹ̀ fàánú ní ẹsẹ̀ mi láàánú. Ẹ ṣe mí lóore, ẹ ṣe mí láàánú lórí ojú mi. Ẹ ṣe mí láàánú, wọ́n bẹ̀rẹ̀ ní o, ẹ jọ̀ọ́. Ẹ ṣe mí láàánú lórí ojú mi. Ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú. Ẹ jọ̀ọ́, ẹ ṣe mí láàánú. Ẹ ṣe mí láàánú. Ẹ jọ̀ọ́, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣe mí láàánú. Ẹ ṣàánú mi, mo bẹ̀bẹ̀ ní o. Ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, ẹ jọ̀ọ́, ẹ ṣe mí láàánú, àánú mo ní ní, ẹ ṣe mí láàánú, mo bẹ̀bẹ̀ ní. Báwo kàkà nọ́mbà àwọn tó rí? Ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, ẹ
ẹsẹ̀ mi làánú, 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 àánú mo bẹ̀rẹ̀, ẹjọ́ mo bẹ̀bẹ̀ ní, gbogbo ọmọ rẹ̀ nílẹ̀ tí ní ẹ̀bẹ̀bẹ̀ ní o, mo bẹ̀bẹ̀ ní àánú yìí ni mo ní ìdí o, àánú yìí ni mo ní ìdí o, àánú yìí ni mo ní ìdí, ẹsẹ̀ mi làánú. Ẹ má tún lórí kódo. Ẹsẹ̀ mi làánú. Oya wájú padà. Ẹjọ́ padà náà. Ẹjọ́ padà. Ẹjọ́ padà. Ẹgbẹ́ náà ẹ̀kú ọmọ àkọlù náà. Àánú ni mo ní ìdí o, ẹ̀mí rẹ̀. Ẹjọ́ padà. Ẹsẹ̀ mi làánú. Mo bẹ̀bẹ̀ ní o. Mo bẹ̀bẹ̀ ní ẹsẹ̀ mi làánú lórí ojú mi. Wọ́n ti mọ̀ fẹ́ sọ pẹ́sẹ̀ ní o. Ẹsẹ̀ lù mí, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, àánú ni mo ní ìdí, àánú ni mo ní ìdí, ọmọ mi lè ní lè dìdá, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ̀ní ìrànlẹ́, ẹ̀ní ìrànlẹ́, ẹ̀ní ìrànlẹ́, ẹ̀ní ìrànlẹ́, ẹ ṣàánú mi, mo bẹ̀bẹ̀ ní, mo bẹ̀bẹ̀ ní, mo bẹ̀bẹ̀ ní, mo tẹ́ gbogbo ọmọ lè ní lè dìdá, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kó wọ́n yín ba ojú o. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, lórí ojú mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ jọ̀ọ́, mo bẹ̀bẹ̀ ní, ẹ ṣàánú mi, ẹ ṣàánú, èyí lọ́ra ló gbà, mo bẹ̀bẹ̀ ní, èyí lọ́ra ló gbà. Ẹnìkan ló ń sẹ́ 5,000. 230,000, sir. 230,000. Èyí lọ́ra ló gbà, lórí ojú mi, ẹ ṣàánú mi, mo bẹ̀bẹ̀ ní, gbogbo ọmọ orílẹ̀-èdè lè dìdá, ẹ ṣàánú mi. Àánú ni mo ní ìdí o, àánú ni mo ní ìdí o, àánú ni mo ní ìdí o, ẹ ṣàánú mi, mo bẹ̀bẹ̀ ní o, mo pẹ́ lẹ́yìn ijó àánú, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú mi, ó sì bẹ̀bẹ̀ ní, mo bẹ̀bẹ̀ ní, mo bẹ̀ yín ní, mo bẹ̀bẹ̀ yín ní, mo pẹ́ lẹ́yìn ijó àánú, ẹ ṣàánú mi, ẹ̀ní rárẹ̀, ẹ̀ní rárẹ̀, ẹ̀ní rárẹ̀, ẹ̀ní rárẹ̀, ẹ̀ní jìyà, ẹ̀ní wọ́wọ́ tí, ẹ̀ní wọ́wọ́ tí, ẹ̀ní wọ́wọ́ tí, ẹ̀ní wọ́wọ́ tí, ẹ ṣàánú mi, 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 kí n lágbára ní ilé yẹn, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, àánú ni mo nídìí, àánú ni mo nídìí, àánú ni mo nídìí, ẹ̀ní fọ́ lójú, ẹ̀ní fọ́ lójú, ẹ̀ní fọ́ lójú, ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú. Àlejò wa. Ẹ ṣe mí láàánú, àtọ̀ kékeré rẹ̀ ti wá. Ọmọ yín, mo lọmọ yín wà. Tóbi ẹ lọkọ ọmọ wa. Dọ́lápọ̀ lórúkọ ẹ̀, ẹ̀yin lẹ bí ọmọ yẹn. Bẹ́ẹ̀ni sá, ẹsẹ̀ mi láàánú, gbogbo ẹlẹ́jú àánú, ẹsẹ̀ mi láàánú, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú gẹ́gẹ́ àánú gba ẹ̀ta mi lọ́rẹ̀, ẹ̀ta mi lọ́rẹ̀, mo bẹ̀bẹ̀ àánú lé, mo bẹ̀bẹ̀ àánú lé, mo bẹ̀bẹ̀ àánú lé, mo bẹ̀bẹ̀ lé, ẹjọ́, 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 ẹsẹ̀ mi láàánú, ẹsẹ̀ mi láàánú, ẹsẹ̀ mi láàánú, ẹsẹ̀ mi láàánú, ẹ̀yin lọ́rọ̀ àánú gba, ẹ̀rọ àánú gba, ẹ̀rọ àánú gba, ẹ̀rọ àánú gba, ẹ̀mí rárẹ̀, ẹ̀mí fọ́ lójú, ẹ ṣàánú mi, mo bẹ̀ yín ní, mo bẹ̀ wọlé ìrìn ìdíjà, ẹ ṣàánú mi. Àwọn ẹ̀ máa ṣàánú yín. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi lórí ojú 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 mi, ẹ ṣàánú mi, mo bẹ̀bẹ̀ ní o, mi ò lágbára, mi ò léèyàn, ẹ bẹ̀bẹ̀ yín, ẹ jọ, ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, Ó yẹ dìde. ẹ ṣe mí láàánú, Ẹ jẹ́ jókòó. ẹ ṣe mí láàánú, Hello. ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, ẹ ṣe mí láàánú, ẹ tàbí lọ́nà, mo bẹ̀ yín ní, ẹ̀ní rárẹ̀, ẹ̀ní rárẹ̀, ẹ̀ní rárẹ̀, Hello. ẹ̀ní rárẹ̀, ẹ̀ní rárẹ̀, ẹ ṣe mí láàánú, ẹ jọ, Kò tí ì wọlé mà. Kò tí ì wọlé, ó máa wọlé mà. Yes ma, ó máa wọlé mà. Ó máa wọlé, ó máa wọlé. Àkáǹtì wọlé ṣé sí ó máa wọlé mà. ẹ ṣàánú mi, Ó máa wọlé. Bẹ́ẹ̀ni, ó máa wọlé. Yes ma, ẹ ṣé mà. Ẹ ṣé mà, thank you ma. Ẹ ṣé mà. Yes ma. Yes ma. Àánú ni mo béèrè, àánú ni mo béèrè, àánú ni mo béèrè, àánú ni mo béèrè, àánú ọwọ́ yìí. Hello ma. Ẹ ṣàánú. Ẹ káàsán mà. Ẹ káàsán. Ẹ jókòó náà àǹtí mọ́mì. Ẹ jókòó náà. Yes ma, yes ma. Mo ń bọ̀, ẹ káàsán sà. Àmín.
ẹ bá ń dúpẹ́ ṣé gan sir. God bless you sir. Ẹ ṣé sir, thank you sir. Ọlá máa fún níbi 2,000 naira. Ẹ ṣé gan sir, ẹ ṣé gan. Ojú ò ní tí. Okay, ṣọ́mọ wọn ni. Àgbọ̀ mọ̀ wọn ni. How are you? Dìde, how are you? Dìde, má bọ̀. Pẹ̀lẹ́, ọ̀kadì. Kí ló rúkọ ẹ̀? Wá sún omi ẹ̀. Dọ́lápọ̀. Ṣé o lè sọ bàtí kí ní ìṣe mú mi ẹ̀? Mo sọ fún mi pé ìgbà tí àbúrò wọn tàbí ọmọ àkọ́bí mi ní ẹ̀ ti ṣe wọ́n. Ńgbà tí? Àbúrò wọn bí ọmọ àkọ́bí. Mú mi ẹ wá jókòó, ẹ dìde, ọba fún ẹ dìde sẹ́, ẹ ti ẹ dìde náà, ẹ wá jókòó, ẹ dìde náà. Ní bíbá yìí, this is 256,000 naira. Ẹnìkan ṣe 100 kò tí wọlé. Wọ́n ṣe 100 àtẹ̀ntán fún mi àtẹ̀ntán fún wọn, yín jẹ gbogbo ẹ̀pọ̀ fún wọn ni. Wọ́n ṣe 100 wọn ní kí n 50 káwọn náà 50 máa jẹ́ pọ̀ fún wọn tó bá ti wọlé kò tí wọlé. Ẹnìkan ló fẹ́ ṣe 50 sí tí méje máa wọlé á máa jẹ́ 403,000. Ó máa wọlé sìn tó dẹ́nìkan ti share receipt ó máa wọlé ẹ dìde mà. This is 256,000 for now. 256,000 for now. Ẹ dìde mà. Ẹ dìde náà. Ó yá mo fẹ́ bọ́ lẹ́nu ẹ̀ báwo ló ṣe mọ́ mi ẹ̀? Báwo ló jẹ́? Màmá tún kò dé fà ìgbà tó tó pa kí ní ẹ kéré bọ̀ ọgbà tó wáyá ní sí owó ìgbà méje màmá yọ níbẹ̀ ní ètí mẹ́bí fi ìgbẹ́ mẹ́bí tó fi tẹ́tẹ́ gbogbo ẹ̀yà wọn ti bẹ́ ìgbà míì tí mẹ́bí bá ń lọ báyìí tí àwọn ọ̀rẹ́ mi bá ti rí mẹ́bí ojú máa ń tì mí kí ní ẹ̀wọ̀n fojú títù fún mi. Tọ́mà ti rí mọ́mí ẹ̀. Tọ́mà ti rí mi ojú máa ń tì mí ní àwọn ọkọ̀ bó sí bí àwọn ọmọ mi rẹ̀ mi ti tẹ̀lé yìí ojú máa ń tì mí tí mo ti rí wọn. Táwọn ọ̀rẹ́ bá ti rí ẹ wọ́n máa ń fi ẹ́ ṣe ẹ̀yẹ. Tọ́mà ti rí mi ojú máa ń tì mí torí pé kì í ṣe bí mọ́mí àwọn yòókù tẹ̀mí náà ṣe rí nìyẹn. Torí kì í ṣe bí mọ́mí àwọn yòókù ṣe rí nìyẹn. So ojú máa ń tì ẹ̀ tọ́mà ti rí mọ́mí ẹ̀. Kí ló fẹ́ káwọn èèyàn ṣe fún mọ́mí ẹ̀? Bẹ́ẹ̀ kọ́ ràn mí lọ́wọ́ pẹ̀lú tọ́jú ìtọ́jú tí bẹ́ẹ̀ kọ́ ràn mí lọ́wọ́. Bẹ́ẹ̀ kọ́ ràn mí lọ́wọ́ ní. Kí ni ẹni tí mi lóyún láti ẹjọ́ ẹjọ́ mọ́wọ́ lọ bá bẹ̀. Ẹ̀yẹ ràn mí lọ́wọ́. Ẹ̀yẹ ẹni tó wọ́n náà. Kí ló kọ́ tiẹ̀? Dọ́lápọ̀. Ó yá dìde, mọ́mí Dọ́lápọ̀ ẹ̀ dìde. Ṣé first born yín lélẹ̀? Bọ́ọ̀lù oṣù jẹ́ ṣé last born yín ni? Number 3 ni. Ẹ dìde. Ṣé ó tẹ́yìn lọ́rùn bẹ́ẹ̀ ṣe jókòó yẹn? Àwọn tó wà ní YouTube ń béèrè account. Àwọn tó wà ní YouTube wọ́n ń béèrè account. Gbèsókè gbèsòdò very good. Ọ̀gbẹ́ni lẹ́bàá yìí. Wọ́n bẹ̀bẹ̀ ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n bẹ̀bẹ̀ ní ẹ ṣàánú mi ẹjọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Now ìwé ọ̀sùn yẹn lélẹ̀ wọ́n ní kán mú èlò wa ná 967,000 so káàsì pé 1 million àbí wọ́n ti rí 258,000 though okay 50,000 ní ẹ ti wọlé báyìí 50,000 ní ẹ ti wọlé so wọ́n ti rí 308,000 50,000 ní ẹ ti wọlé ti rí 308,000 báyìí bá ń pè dáadáa o. Kìíní ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ wá gbé ń bẹ̀. Ó yá gbé báyìí. Ṣáyìn náà rí gbé bẹ̀rẹ̀. 308,000 náà rí báyìí. 308,000. So wá dé ń lọ sí 1 million. Mo wá expect 100,000 mọ́ mi yẹn. Àwọn kan náà dẹ̀ ti fẹ́ máa ṣòwò báyìí. Ojú òní tí ẹ dúpẹ́ lọ́wọ́ wọn ṣe. Wọ́n ti rìn fún lówó lọ ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Mo like àdúrà yẹn ẹ lórí sí wọn. Wá súnmọ́ mọ́ mi ẹ̀ súnmọ́ mọ́ mi ẹ̀. Yóò ní dojú ti bàbá òní dojú ti yẹ ẹni sọ́yà rẹ̀ ní sọ́wọ́ àbọ̀ ní ẹjọ́ ẹ̀ṣẹ́ owó
ní tó lápò yìí ọmọ pé yóò ní gbà ọṣẹ ẹjọ ṣàánú wọlé ẹjọ ọmọ ọlọmọ bẹ̀rẹ̀ tí tó yẹ wọ tí tó yẹ wọ láti gbogbo àwọn ará mi tí tó yẹ pọ ẹjọ ẹ̀bẹ̀ ló mú bẹ ẹni tí yàrá ẹni tó wà wà náà ẹjọ ẹni tí yóò ti pọ̀ yẹ fún mi bẹ́ẹ̀ lẹbi wà wọn ẹjọ ẹ̀gbọ́n mi ti bọ mi ẹjọ. Ṣé o gbogbo ẹlẹ́yìn ibi tẹ́ ti gbówó orísun ayọ̀ yìí ò ní gbẹ ibi tẹ́ ti gbówó ẹ̀bùn olówó náà ẹ̀bùn olówó lo orísun yìí ò ní gbẹ ibi tẹ́ ti gbówó ò ní gbẹ Ọlọ́run ó fi ìbùkún sí i. 01991315544 01991315544 01991315544 GT Bank. Ready when I move some. Emma, please don't fall into scam. Hello, ma. Number please ni 07054900751. Hello, ma. Yes, ma. God bless you, ma. God bless you, ma. You want to send it right now, ma? God bless you. Oh, okay, God bless you, ma. God bless you. God bless you, ma. God bless you, ma. God bless you, ma. Thank you, ma. Amen. 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 God bless you, ma. So I to receive 31,000 consent. I receive 5,000 Leyin meta 31,000. So we are at 354,000. 354,000. I want 354,000 for one. The Lord bless you. Ẹ fún obìnrin yìí o, ẹ ṣé o. 20,000. Are you sure? And then they go for only 20,000. 374. Drew. Okay, very good. Otoni. 374,000. 374,000. So 374,000 will be by 374,000 will be by 374,000 will be by. To God be the glory. Amen. Hello, ma. Hello, ma. Hello, ma. Yes, sir. Yes, sir. Mrs. Mrs. Afolabi Abosede. Yes, sir. Sir? One lama fún 40,000 naira. God bless her. Sir. Thank you, sir. Sir. Thank you, sir.
Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Ẹ̀mí dáadáa bọ̀ ara ẹ̀mí ráre o, ẹ̀mí tọrọ jẹ́ o, gbogbo bí ẹ ti gbowó, ẹ̀rọ àdúgbà oríṣi yóò ní gbẹ, oríṣi yóò ní gbẹ, oríṣi yóò ní gbẹ, ọlọ́run ó bùkún yìí, ọlọ́run ó bùkún yìí, ọlọ́run ó bùkún yìí, ẹ̀rọ àdúgbà, mo dúpẹ́ ẹ ṣé ẹ̀ní dídàkudà, ẹ̀ní tọrọ jẹ́, ẹ̀ní ráre, ẹ̀ní dààmú lórí gbogbo èso yìí, ẹ̀ní dààmú lórí ìwọ ibi tẹ́ ti rówó, oríṣiríṣi ò ní gbẹ, oríṣiríṣi ò ní gbẹ. And don't send 10,000, so my 384,000. very good. 384,000. 384,000. Ẹ ṣé o, ọlọ́run kò yí o, ẹ ṣé mo dúpẹ́, mo dúpẹ́. Ẹ ṣé o, ojú òní tì mí, ẹ̀ní dààmú, ẹ̀ní fẹ́rù lílé sọ́ọ̀yẹ́ o, ẹ̀ní dọ́mọdúró, ẹ̀ní dàdàbàrà o, ẹ̀ní dàdàbàrà ẹ̀ní ráre o, ẹ̀ní tọrọ jẹ́ o, ẹ̀ní ọ̀rọ̀ àdúgbà, ẹ̀rọ àdúgbà, ẹ̀ní dìdàkudà, dúpẹ́ o, òun tẹ́ ti gbówó, orísun yóò ní gbẹ. Ẹ ṣé, mo dúpẹ́. Hello, ma. Ẹ ṣé, Hello, ma. ọ̀pọ̀lọpọ̀, mo dúpẹ́. Era ma. Ẹ ṣé o. God bless. Only 10,000 Dani and you said that. God bless you, my Shema. The Lord bless you, my Shema. Ojú òní tí ma. Àmín ma. Thank you, ma. God bless you, ma. Shema. And the cost 15,000. 15,000. 399,000. Oh no, ni lóòótọ́. 399,000. 399,000. Sorry to Lewa. Yes, sir. Good afternoon, sir. Good afternoon, ma. I sent 2K. 2,000 naira. You want to send it? God bless you, ma. Every word long. God bless you, ma. Eshugo, ma. God bless you, ma. Eshuma. Yes, ma. God bless you. Hello, sir. Era, sir. Yes, sir. Yes, era, sir. Daddy. 51,000 want to wọlé. 51,000 want to wọlé. Ó ti jẹ́ 450,000. Ọ̀ṣẹ́ orí ẹ pé 450. 450. Ṣẹ̀gbé ẹ̀ǹpa wà ní 399 tẹ́lẹ̀. Gbèsè bí a wà ní 399 tẹ́lẹ̀. Ṣèlè wá sẹ́ 51,000. Ó wá jẹ́ 450,000. Ó gbà onáre 450. Hello, Sarah, sir. Ẹ ṣé o. Yes, sir. The Lord bless you, sir. The Lord bless you, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Daddy, yes, sir. I do what, sir? Yes, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Hello, sir. Wọ́n láwọn send 20,000. Ó ti máa wọlé. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Ẹ ṣé daddy. Adúpẹ́ sir. Yes, sir. Yes, sir. Thank you, sir. Thank you, daddy. Hello, sir. Sir. Ẹ jẹ́ n gbọ́ná. Sir. Okay, sir. Television 40,000, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. I'm a like sir. Thank you, sir. Thank you, sir. Ẹ ṣé, sir. Adúpẹ́, sir. Aṣíwá ní 450. Thank you, sir.
Hello, sir. Hello, sir. Yes, sir. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. Sir. Thank you. One of my friends, sir. Sir. Man, do sir. 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 Yes, sir. Yes, sir. Man, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Tó bá kú ẹ̀yin náà lẹ́ni nǹkan yín, ògo ni fún Jésù. Ọlọ́run ló ń ṣe. Ọlọ́run ló ń ṣe. Ọlọ́run ló ń ṣe. Èyí làwọn alẹ́ kan ọ̀gá. 450,000, sir. 450,000. 100,000 ni ẹ ti wọlé. 550,000. 550,000. 550,000. 550 ìjókòó yìí. 550,000. Hello, sir. Jésù ń ṣiṣẹ́, sir. Yes, sir. Thank you, sir. Yes, sir. Oh my wọlé. Yes, sir. God bless, sir. Ẹ dúpẹ́. Thank you, sir. Ẹ ṣé, sir. Ẹ ṣé, sir. Ẹ dúpẹ́ dáadáa. Thank you, sir. Ojú ò lè sí, sir. Thank you, sir. Yes, sir. Yes, sir. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Ẹ ṣé, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Amen. Hello, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Dúpẹ́, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Ẹ ṣé, daddy. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. More alert are still coming in. Actually, 550,000 naira. 550,000 naira. Ẹ ṣé gan, ẹ bá ń gbóhùn ọdún pẹ́. God bless you. God bless you. So, me more. Think was do as share the government 50,000 again. 40. So was so country wọlé 50,000 àti wọlé báyìí. 600,000. 600,000. Àti wà ní 6 what? 600,000. 600,000 naira. 600,000 naira. Anyone to send 2,000? 602,000. 600 and what? 602,000. Ẹ máa ṣe o. Ẹ dúpẹ́ dára lọ́wọ́ wọn o. Hello. The Lord bless you, sir. Wow! Ẹ ṣé, sir. God bless, sir. Yes, sir. Ẹnìkan ló send 200 yìí o. Ẹni ò pé òkú wọlé. Ẹni ẹ ló send 200 yìí, ó send 200. Ẹnìkan ló send, mo fọwọ́ bó kíní ẹ̀. Tó ti bá ń gbé ẹnìkan ló send 200 yìí, 200, wọ́n send 200 sí wọn. Ó wá jẹ́ 802,000.
Hallelujah. Ó jẹ́ lò. 802,000. Ó dà pé ẹnìkan náà ti send 10,000. 802,000. Ẹnìkan send 10,000. Ẹnìkan send 5,000. So ẹni tó send 200 yẹn ní ò pè wọlé. Mo kàn rí bí náà ní pé 200,000. Ó ní ẹni ò pè wọlé ó ní. Ó send 200. Mo ti bá yín bo orúkọ yín. Ó dẹ̀ send 200. Tó bá ń gbé. Tó gbé dáadáa. So ẹnìkan wá ẹnìkan send 10,000. Ó wá send 10,000 mi. Bóyá òun náà ni. À ń gbọ́dọ̀ wọn. So ẹnìkan tí wá send 20,000 nìkan ti wọlé. 837,000. 10,000 mi wọlé. 8,700. 5,000 mi wọlé. Ọ̀gá kí ló dé? Ẹ wo nǹkan. 12,000. 12,000. 864,000. Ó mà ṣí o, owó ti ju tó ń pè lọ o. 872 lélẹ̀. 872 lélẹ̀. Àwọn èèyàn ti ń ràn wọ́n lọ́wọ́ o. Hallelujah. Wọ́n ti rí èlò 872,000. So wọ́n máa rí 1 million yẹn, wọ́n dẹ̀ máa rí ilé. Wọ́n máa rí 1 million yẹn, wọ́n dẹ̀ máa rí ilé. Wọ́n fẹ́ lọ ṣe operation. Ẹni tó kí ló ṣe? Ẹni tó lọ́rùn ṣe tirẹ̀. Ẹni tó